bá mo ṣe wà yìí mi ò fẹ́nu mi kún mi ò mú ọtí rí o wàláyé ẹ̀sán tó bí rọ́bìlì káàbà mi ò fi ṣe báyìí gbé pé sìgá ni mo fẹ́ mu ni o àbí nǹkan mi reason tí mo fi sọ ni pé ọlọ́run ló sọ bẹ́ẹ̀ kò ń ṣagbára ẹ̀mí o ṣe rí mo mọ̀ pé tí n bá ń ṣe tí n bá mi lè máa ṣe mo ní about 60 band member èèyàn bíi 60 ló tẹ̀lé mi tí wọ́n bá láwọn ò fẹ́ ṣe rárá màá yìí níbi 40 tó mọ̀ máa ṣe nítorí pé mò ń ṣe bí mi ṣe wá ṣe yìí màá fẹ́ lè sọ pé ẹni tó bá ń ṣe inú wọn ò fẹ́ jẹ́ kí n rí òun wọn fẹ́ kí n rá òun torí wọ́n rò pé mi ì ṣe yẹn èmi náà ní fẹ́ràn ẹ̀ torí ẹ̀ tó bá ti ń ṣe tọ́lọ́hún rí ẹ jẹ́ kí àwọn èèyàn náà ṣe kí ni jẹ́ wọn máa rí ẹ. Alhaji wa Malaika ẹ káàbọ̀ síbí o mọ́sálásí wa lẹ lọ́lọ́run kádàrá pé kẹ́ ẹ dé lónìí alhamdulilah níbi tí ó di mọ́sálásí tọ́lọ́run kọ́ fámi ọlọ́run yìí kọ́lọ́run wọn kọ́ kankan síbí rí tẹ́lẹ̀ tá a bá pé à ń gba ara wa wo virgin land ni kíbi yòó tó di mọ́sálásí wọ́n bọ̀ gún bírí wọ́n bẹ ajáfógun wáì lẹ́ẹ̀kan náà tó pé wọ́n gbọ́dọ̀ bẹ lẹ́ẹ̀mejì gbogbo ẹ̀ ni wọ́n ṣe ń bírí bẹ̀tẹ̀ ọlọ́run ní mọ́sálásí tí wọ́n mọ̀ gbókọ̀ ọ̀hún dúró nígbà gbogbo ní ọ̀jẹ́ òun ó sì fi sàmì fún ẹrú òun tí ń jẹ́ àmì ọlọ́run. Allahu akbar. àwọn ìyá wa ní bẹ lókè ilé kéwù náà tún wà lókè a sì ní àyè ibi tá a fẹ́ káwọn èèyàn máa kọ́ kọ̀ǹpútà tí ò ní ṣe o lè má jẹ́ mùsùlùmí o lè wá kọ́ kọ̀ǹpútà ń bí ọ wà lókè bá a ṣe advocate pé káwọn èèyàn wá iṣẹ́ ṣe iná làwa náà tún ń dá iṣẹ́ lẹ̀ a tún ti bẹ̀rẹ̀ ọ̀kan nísìnyí a tó gbé jáde a fẹ́ káwọn èèyàn máa kọ́ graphics camera videography photography kọ́ bẹ̀rẹ̀ sí ni máa wá kọ́ editing láti lè máa edit fíìmù edit gbogbo nǹkan báyìí mo fẹ́ dálẹ̀ 2 month course káwọn èèyàn máa wá ṣe é á kọ́ wọn dáadáa tí wọ́n tún gba certificate tó dáwà wá approve so gbogbo nǹkan yóò jàǹfààní gbogbo àwọn tọ́lọ́run bá ti fún lọ́lá kọ̀ọ̀kan ẹja help àwọn èèyàn kẹ́ẹ̀dẹ̀ máa fún yàn lówó ọ̀sọ́ pé help ẹ bá kálukú wá ohun tí ó máa jẹ ẹ bá fún wọn lẹ́jà títí òróró tí wọ́n padà fi ń dín wọn padà tánjọ́ kan bẹ̀tẹ̀ kọ́ àwọn náà bí wọ́n ṣe pẹja ẹ fi wọlé wọn lọ́wọ́ kálukú lódò lábẹ́ bó tilẹ̀ wù kó rí láyé gbogbo akọ́lá yami lọ ní àwọ̀ ẹyọ kan yẹn mọ́ fẹ̀mí sí tọ́ bá yami lọ ní àtọ́ ya bilọ́níà dúpẹ́ fọlọ́wọ́n bá but kìí ṣe gbogbo wa lákọ̀ọ́lé káàṣẹ o bẹ́ẹ̀ gbé yẹn bá tiẹ̀ wá wálé ayé kọ́sà ní ohun tí ó máa jẹ́ tí ó máa mú ẹ tún di yẹn náà mú kálukú ó lò ní tẹ́ ti l'opportunity àwọn ìtẹ́mi nílé mi ń ṣe kọ́lọ́nkọ́nà gbogbo wa ní ọwọ́ aláàjì ọlọ́run ní jẹ́ lọ́lẹ̀ ọlọ́run ní jẹ́ ṣubú mùsùlùmí yín dángájíá first time tẹ́mi àti kọ́ pàdé adémọ́lá adélakùn ló so wá papọ̀ ní rédíò Lagos lọ́dún náà ẹ̀ ń rìkọ́ọ̀dù lọ́wọ́ ni àsìkò òun wá tó aláàjì ní láti kó ó bá wa mọ́sálásí torí wọ́n ní wọ́n ń rìkọ́ọ̀dù àwa ní ká lọ kẹ́nu àsìkò òun tó báyìí ó ń tọ̀ ń di ọdẹ ní lọ́bàdà aláàjì wọ́n ní wọ́n ti ń rìkọ́ọ̀dù lọ́wọ́ yẹn torí pé àsìkò òun ti tó aláàjì máa fi gbogbo rìkọ́ọ̀dù yẹn yóò filẹ̀ wọ́n sọ fún mi ó sojú mi ní o and that was 2006 if I'm not mistaken so ẹ máa rí wípé ilé ayé yìí bẹ́ẹ̀ ṣe ń wẹ lómi ọ yàtọ̀ jù sí bẹ́ẹ̀ o wala tuzaku anfusakum wa a'lamu biman ittaqa ọlọ́run ní ìwọ ọmọ pera rẹ pé wọ́n lọ́mọ ọlọ́run jù wa a'lamu biman ittaqa ọlọ́run lọ́mọ ẹni tí ń páyà ẹ̀ ọlọ́run ò ní kọ̀ wá sílẹ̀ àmín lábẹ́ bí Kùránì ṣe fẹ́ délẹ̀ tán aláàjì bó ṣe ṣẹ́jú kan ẹ dúpẹ́ ẹ sọ̀rọ̀ àyè yìí ibi ọlọ́run bá dé ni kọ́lọ́run mọ́ kọ̀ fún wa láéláé lábàtí wá sí tán á dókè ẹ̀ kàn wọlé kéwú ilé yọ̀ǹda yín bẹ̀ ẹ bá mi délé so ẹ wí nǹkan kan ṣẹ́jú kan ẹ ní lọlẹ̀ láéláé. àmín. salamu alaykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. salamu alaykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. a dúpẹ́ fún Ọlọ́run. alhamdulilah. ọba tó fi ààyè ní ìgbà wa tí ó sọ fún wa pé àjọ máa wà pọ̀ báyìí lé nìyí kò sí ẹnì kankan tó lè sọ níwòye àná pé àjọ lè wà báyìí lénìí òye Ọlọ́run náà ni ibi tá a máa wà lọ́la Ọlọ́run náà ló mọ̀ Ọlọ́run jẹ́ ká bára wa níbi dáadáa àmín. Ramadan tá a fẹ́ bẹ̀rẹ̀ yìí Ọlọ́run ọba olójú ẹni ó ti bẹ̀rẹ̀ báyìí lójú wa ìgbẹ̀yìn ẹ̀
Ọlọ́run máa ṣàjò sójú ẹ̀mí wa náà. Àmín. Gbogbo bàbá ṣe bíbí pani nínú ẹ̀ Ọlọ́run bá má jà ṣe dànù. Àmín. Má ṣe gbogbo ẹ̀ láṣẹ dànù fún wa. Àmín. Gbogbo ìta bá rántí béèrè lóore àti ìta rántí béèrè lóore inú ẹ̀ Ọlọ́run má ṣàṣe fún wa. Àmín. Ọlọ́run má ṣe wa lọ ní ìsìlámù àná. Àmín. Ọlọ́run má ṣe wa ní mùsùlùmí àná. Àmín. Ọlọ́run má ṣe wa ní aláṣẹ dànù. Allahumma àmín. Torí gbogbo èèyàn tí ó kírun tí Ọlọ́run ò gbà ó ṣàṣedànù ni. Gbogbo èèyàn tó ṣóore tọ́lọ́run ò gbórí ẹ̀ ó ṣàṣedànù ni. Gbogbo ń ta bá ń ṣe gẹ́gẹ́ bí àfa ṣe wí ká máa ṣe tẹ́mitẹ́mi ká máa ṣe pẹ̀lú pàyà Ọlọ́run. Ẹlòmíì a ní nítorí pé kí ará àdúgbò lè rí òun lòun ṣe ń gbàwẹ̀ kó má bàa pè òun kèfèrí ó dáa bẹ́ẹ̀ ṣùgbọ́n tí èèyàn bá ti rí ẹ jẹ́ kọ́ lọ́hùn náà rí ẹ torí nígbà míì ẹlòmíì á ní mi ì fẹ́ kọ́ rí nǹkan tí mo ṣe mi ì fẹ́ jẹ́ kọ́ rí nǹkan tí mo ṣe Ọlọ́run nìkan ni mo fẹ́ kó rí mi Allah. ó dáa bẹ́ẹ̀ náà ṣùgbọ́n tó o bá jẹ́ kọ́ lọ́hùn rí ẹ jẹ́ kéèyàn náà ṣe kí ni jẹ́ kéèyàn rí ẹ kọ́ má bàa pè ń kèfèrí tó bá sin lọ́hùn téèyàn bá rí ẹ ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì náà á torí tiẹ̀ náà ó lè sin lọ́hùn torí ẹ nítorí pé tí wọ́n bá pè wá fún ambassadori ansin wọ́n lè ní wàá polówó Coca-Cola ẹlòmíì nítorí ìfẹ́ tó ní sí ẹni tó polówó ẹ̀yẹn àdèmà mú kóòkì Allah. ẹlòmíì àtorí ìfẹ́ tó ní sí nǹkan tó ní kó polówó yẹn àdè bẹ̀rẹ̀ sí ṣe tí wọ́n bá bí mo ṣe wà yìí mi ò fẹ́ nu mi kún mi ò mú ọtí rí o wàláyé ẹ̀sán tó bẹ̀rẹ̀ ọ̀bẹ̀lẹ̀ káàbà mi ò fi ṣe báyìí gbé pé sìgá ni mo fẹ́ mú ni o àbí nǹkan mi reason tí mo fi sọ ni pé Ọlọ́run ló sọ bẹ́ẹ̀ kò ń ṣagbára ẹ̀mí o ṣe rí mo mọ̀ pé tí n bá ń ṣe tí n bá bẹ̀lẹ̀ máa ṣe mo ní about 60 band member èèyàn bíi 60 ló tẹ̀lé mi tí wọ́n bá láwọn ò fẹ́ ṣe rárá màá yìí níbi 40 tó mọ̀ máa ṣe nítorí pé mò ń ṣe bí mi ò ṣe wá ṣe yìí màá fẹ́ lè sọ pé ẹni tó bá ń ṣe inú wọn fẹ́ jẹ́ kí n rí òun wọn fẹ́ kí n rá òun torí wọ́n rò pé mi ì ṣe yẹn èmi náà ò ní fẹ́ràn ẹ̀ torí ẹ̀ tó bá ti ń ṣe tọ́lọ́hún rí ẹ jẹ́ kí àwọn èèyàn náà ṣe kí ni jẹ́ wọn máa rí ẹ tó bá ṣoore tó ta ọrẹ fún yàn tó fún yàn ní nǹkan tí wọ́n bá ká ẹ mọ́ bẹ̀ má sáré tọwọ́ bá pò tó ló fẹ́ kán rí ẹ tí aráyé bá ń rí ẹ pé o ṣe náà ẹlòmíràn á torí pé o ṣe yẹn náà àṣebí lágbájá lọ́lọ́run ń ṣe nǹkan fún tó ń ṣe yẹn èmi náà ṣe ó dìpẹ́ lórí àníyàn tó bá fi ń ṣe ìwọ ló mà níyàn tó ṣe pé mo ṣe nǹkan mi fún ẹ fún Ọlọ́run tó bá ń kírun má gba kọ̀rọ̀ pé o fẹ́ padà o fẹ́ gba kọ̀rọ̀ ọ mọ́ṣáláṣí no wọ́n máa sọ pé ẹ ṣé kàn bá a lè mọ̀ pé ó kírun ló ṣe fi tẹ̀sán bá sọ̀rọ̀ jẹ́ wọ́n sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni tá a bá dijú pé ká bẹ́gi àbẹ́yàn tó bá wò pé kó má bàa sọ̀rọ̀ ẹ láì dá àwọn kọ́kọ́ pọ̀ tó yẹ kó ṣe láǹfààní fúnra ẹ tí ò ní padà ṣe tó bá dẹ̀ ti délẹ̀ tán wá ní kí ló dé ti ṣe kò dẹ̀ nílé sọ pé torí tí ń pẹ́ fẹ́ sọ̀rọ̀ ni ò ṣe ṣe Ọlọ́run ò ní fi gbogbo wa lẹ̀ Àmín. ẹ má fi Islam lẹ̀ Islam ò ní fi wa lẹ̀ Àmín. àsìn Ọlọ́run ara wa là ń sìn àsìn Ọlọ́run ara wa là ń sìn torí pé ẹ̀sìn tá a gbé dání ẹ̀sìn àlàáfíà ni ẹ̀sìn tá a gbé dání ẹ̀sìn àlàáfíà ni mo lè fún ilé example tí ọlọ́pàá bá ń lọ báyìí tó bá ń kó gbogbo èèyàn tó bá rí ẹni tó mú tẹ̀síbí dání báyìí tó ń lọ mo ń sọ fún yín pẹ̀lú ìyọ̀ǹda lọ́hùn á dáadáa tiẹ̀ ní àfàlélé ẹjẹ́ ó máa lọ bí nǹkan mi ń gbénú ẹ̀wọ̀n ní mọ̀ àmọ́ respect tí wọ́n ní fún Islam tí wọ́n ní fún Ọlọ́run òun ló jẹ́ kó yọ̀ǹda onítọ̀hún téèyàn bá jẹ́ ẹni tó burú jù láyé tí nǹkan bá bàjẹ́ ládùúgbò òun náà máa pè ṣùgbọ́n ẹni Ọlọ́run wọ́n máa ń yọrù wọn sọ́tọ̀ ni tẹ́ bá fi ìṣẹ́jú díẹ̀ lẹ̀ tẹ́ fi sin Ọlọ́run kọ́ lẹ̀ sin ara yín ni o nítorí ẹni tó bá ní ọkàn tó fọkàn balẹ̀ báyìí tí ó ń kírun lójú méjèèjì tí ó ń gbàwẹ̀ ọkàn á máa balẹ̀ á máa sọ fọ́lọ́run pé mo sìn ẹ́ ṣe báyìí fún mi Malaika kọrin kan ṣe ní ọdún kan ṣe ń kọ́ àfà ó ní àìsàn kékeré tó bá ṣẹ̀dá lọ́jọ́ kan á dàbí wípé kò lálàáfíà kan rí látọjọ́ tó ti délé ayé tó bá jẹ́ mùsùlùmí ó tí ò kírun tẹ́lẹ̀ tí ò dé mọ́ṣáláṣí rí àrùn tí ò níṣẹ́ ńlá
bódẹ̀jọ́ nígbàgbọ́ ó tí ò lọ ṣọ́ọ̀ṣì tẹ́lẹ̀ tí ò mọ Jésù àrùn ti Jésù ìwọ tó wá ń bẹ láyé ò pẹ̀ lálàáfíà tó ń rí gàrí wà mú tó tún wá ń la gidi pọ́ lọ́hùn mí ò ṣe alhamdulilayi rabbil alamin. ká lè sunkún sọ́lọ́run lọ́rùn láti ṣe gbọ́dọ̀ tún súnmọ́ nta bá yà lọ́mọ wa máa yà ńgbà tí o bá kírun tí o gbààwẹ̀ ó ṣe máa wá sọ fún ọmọ ẹ pé kó kírun kó gbààwẹ̀ àti bàbá mi náà ò ṣe é bí mo ṣe jó lórin mo ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rẹ́ gan olọ́tí oní nǹkan kan láàrin wọn torí dáadáa ọlọ́wọ́n ọba ló yan kálukú gbogbo ọ̀lẹ́ rí bákan náà ṣùgbọ́n wọ́n bá ẹ̀kọ́ tó bá lè kọ́yàn nínú nǹkan tó ní kọ́ wọn díẹ̀ kọ́yàn díẹ̀ nínú ilé mi nígbà tí mo ṣe ń gbé yàrá ayọ̀ kan. Allahu akbar. kí n tó dẹ́n tó ń gbóró máa pa lọ sí. alhamdulillahi rabbil alamin. àwọn ọ̀rẹ́ mi tó bá wà mí wá Alao ṣe fàájì fún wa màá ní irú fàájì wa àwọn fẹ́ mú kíní àwọn fẹ́ mú kíní ẹ̀ ló bí ẹ palọ̀ wọn sálẹ̀ wa ẹ má torí pé èmi kì í mú kí ẹ bá ní à nítorí àwọn ni ẹ o fẹ́ mọ̀ mọ̀ ṣáwọn ni ṣé torí pé wò ó mú yẹn torí inú ayé la wà a gbọ́dọ̀ dispute yẹn ntí wọ́n fẹ́ jẹ nìyẹn ṣùgbọ́n tá a bá mọ̀nà àti yí ẹ lọ́kàn padà á yí ẹ lọ́kàn padà ẹ bọ́lẹ̀ ẹ lọ mú reason ni pé mi ò fi ṣáwọn reason ni pé tí ẹ bá fẹ́ mú nǹkan tẹ́ fẹ́ mú yẹn èmi kọ́ ni màá lọ bá yín rà fúnra mi àwọn ọmọ mi ni màá rán tí màá rán pé ẹ lọ rọ tí wá fàlejò wọ́n ti mọ̀ pé nǹkan téèyàn máa ń mú nìyẹn wọ́n dẹ̀ yìí kéré wọ́n á bẹ̀ tíra ẹ̀jọ̀ kan mo lè ní ẹ̀kọ́gò padà lọ wọ́n pé náà tiẹ̀ máa ń múnú kínní wọ́n á rọ́ sọ fún àwọn náà ti fọ́ wọ́n ti ṣe kínní wọ́n dọ̀ lọ́tí by style yẹn I don't do it go downstairs there is a bar there sit down there I will join you very soon ẹ lọ ṣe bá jí bẹ́ẹ̀ máa bá yín ara àwọn ẹ̀kọ́ kan nìyẹn tí ẹ bá rí ọmọ kan tó yọ ológogoro ládùúgbò ẹ béèrè lọ bàbá ẹ̀ nù kó jẹ́ kó ti mú tẹ́lẹ̀ kò mú mọ́ ni nítorí pé tó bá tí kì í bá ṣe bẹ́ẹ̀ tó bá yabẹ̀ ọmọ àlè ni o bàbá ẹ̀ máa ní ẹnu àti sọ fún pé ṣé o bẹ́lẹ̀ lọ́wọ́ mi mélòó nínú àwọn bàbá ló lè sọ fún ọmọ tó ń wà ìpátá pé ṣé o bá lọ́wọ́ mi despite that I'm a musician ó ní irú ọ̀rọ̀ tó lè jáde lẹ́nu mi sí ẹ̀dá ẹgbẹ́ mi bí ẹ jẹ́ ọmọ ògbóró yìí torí ọmọ ògbóró ni mi I'm a street man bí ò kí ń dáṣà pé kí wọ́n á bínú kan ní àyàlàyà mi ṣe rí mi ń ṣe mi ń bọ̀ rẹ́ mi ṣeré kó máa bú màmá mi nítorí mi ní bú bàbá ẹ̀ tí n bá ba ṣerú eré yẹn ń ṣojú ọmọ mi náà ṣerú ẹ̀ kí a máa lọ fà ká máa fa ọ̀rọ̀ gùn Islam dá ó máa ń gba ọ̀pọ̀lọpọ̀ ìwà àbàjẹ́ lọ́wọ́ ẹ̀dá títorí ẹ̀ inú mi dùn mo bára mi yọ̀ ẹ̀dẹ̀ bára yín yọ̀ pé ṣé kí ni ipa ní Islam alhamdulillah ẹ má fagídí mẹ́ni kankan bí kò wá ṣe sìn o torí lè dìjà ẹ jẹ́ kó máa rí dáadáa nínú yín pẹ̀ ń ṣe kó wá báyìí fún rẹ̀ kí báwo lẹ ṣe ń ṣe. kàmá tẹ̀dí ni tó dáa. àbí bẹ́ẹ̀ kọ́ fàbí wọn rà mọ̀tí mi náà láì lè tà láhù wọ́n ní àbí bàbá wọ́n ní ìkẹ́ ńlá ta kẹ́ ànábì nítorí pé ó rọ̀ fún ara ayé kò sọ pé ẹ wá ẹ̀sìn yẹn gbọ́dọ̀ sin tipátipá o àbí wọ́n ní kèfèrí ní amsa kó tó gba ọ̀rọ̀ Ọlọ́run gbọ́ nítorí pé rọ̀ṣúlù rọ̀ fún àwọn ẹ̀dá sallallahu alaihi wasallam tó rọ̀ fún wọn lọ́lọ́run ṣe tó pé tó bá àfà ojú òní tiwa o àmín ní kúkúrú ẹ má jẹ́ àfi Islam lẹ̀ àti ríra lọ́dún yìí nínú Ramadan tàfẹ́ bẹ̀rẹ̀ àti ríra àti máa fojú ayọ̀ pàdé ara wa ń gbà mí. àmín masha Allah la quwwata illa billahi aliyyil azim. salamu alaykum wa rahmatulah. wa aleykum salaam wa rahmatulah. ẹ dákun ẹ gbọ́dọ̀ tó bí. Allahu akbar. ohun tí Alhaji wí yẹn náà la máa wá wí mẹ́rin anabi sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. ó ní tẹ́ ẹ bá rí nǹkan tó dáa tẹ́ ẹ fẹ́ kó bàjẹ́ láyé ẹ wí masha Allah la quwwata illa billahi lẹ́ẹ̀mẹ́rin ẹ wí fún yàn ẹ wí fún nǹkan níyìn ẹ wí sísọ́ọ̀bù yín bẹ́ẹ̀ bá wí lẹ́ẹ̀mẹ́rin gbogbo ìran òkúta àbí wàhálà wọ́n ní kò ní débẹ̀ wọ́n ní nǹkan tí bá ti ń lọ báyìí tẹ́ ẹ bá fẹ́ ká kù dé ọwọ́ wọ́n ní ẹ wí masha Allah la quwwata
إلا بالله. a máa wá wí mẹ́rin fàlàjì forí ara wa náà. ṣe rí wípé India ni mo gbé wá sí mímbàrí lónìí. Allah. So ara àwọn kan tá à ń sọ tá à ń fi jẹ tá a bá sọ̀rọ̀ aṣọ ò ní í ṣe pẹ̀lú ẹ̀sìn sẹ́. tó o bá ti rìn òhò tó o wọ ohun tí ò bo ara ẹ wọ ohun ọba rí o wọ̀ tó bá ti bò òhò. Ìsìlámù èyí ṣe àlìkínbà kìí ṣe kíláwà ní ó tó bí ẹni ọba wà àlìkínbà tọwọ́ jàlábíà ẹ̀ṣọ́ ẹ̀sìn ni ó ṣùgbọ́n kìí ṣe túláàsì tẹ́ wá sọ pé ọgbọ́dọ̀ jẹ́ ìmáàmù gbọ́dọ̀ wọ àbáyà náà. India lágbá lọ́tẹ̀ yìí. ẹ̀yin tèmi ní India mo kì í o namaste. Namaste. torí mo lo face cap lórí mímbà rí lórí ọba sá di ariwo oríṣiríṣi Ìsìlámù ẹ̀sìn aláfíà ni. mẹ́rin kí gbogbo owó sórí rẹ̀ kálẹ̀ yọ̀ǹda aláìsí bẹ̀tẹ̀ fà á délé kí olókè ìrere Ọlọ́run ní tánú ayé yín àtẹ̀yìn àti gbogbo àwọn tẹ́jọ́ wá Ọlọ́run ó dúpẹ́ fún yín. mẹ́rin masha Allah la quwwata illa billah masha Allah la quwwata illa billah masha Allah la quwwata illa káwí dáadáa masha Allah la quwwata illa billah. al-Fatiha. Bismillahir Rahmanir Rahim. Alhamdulillahi Rabbil Alamin. Ar-Rahmanir Rahim. Maliki Yawmiddin. Iyyaka na'budu wa iyyaka nasta'in. Ihdina as-siratal mustaqim. Siratal ladzina an'amta alayhim ghayril maghdubi alayhim. Laola TV ẹ ṣé Ladi 1 TV ẹ ṣé Ọlọ́run ọba ń bùkún gbogbo yín. Subhana rabbika rabbil izzati amma yasifun. Wassalamu ala al-mursalin.